ní kí débi kùkùdù èní láyẹyẹ ọjọ́ ìbí ẹni òun kan Ṣọlá Ṣóyẹmí lónìlọ́dún kan lónìí nínú àwọn ẹni Adétóun ní ọ̀kan ní Sólásì jẹ́ olówó orí Táyọ̀ aláṣẹ Flora and Bell ojúmọ́ kan àrà kan ni bàbá Flora bó ti lé lọ́dún kan lónìí o ò ní kán níkà kọ̀ọ̀kan o ò ní bàjẹ́ nínú àwọn ẹni kan ó wà á pẹ́ láyé o ìgbà ọdún ọjọ́ kan ni ọlọ́dún ní mọ́dún ẹ̀ lọ́dún oyin ṣọdún ẹ̀ nínú afárá èkùlú ṣọdún tiẹ̀ lárèrè òjòlá ṣọdún tiẹ̀ lágbà àṣèyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló máa ṣe o Sólè orí adìyẹ ò ní burú kó lé dúdú orí adìyẹ ò ní burú kó má yọ̀ lóòrùn bẹ́nìyàn bá ní kó má ló gbà yí pẹ́ ọkọ̀ olúwa ò ní gbà fún wọn. Aláṣẹ àtolùdarí ìgbàlódé lọ sí ìṣólókè òkè láyé rẹ ò ní wálẹ̀ olówó orí Táyọ̀ ò ní tìta rùkú wọlé ò sì ní tilé rùkú jáde ó wàá pẹ́ láyé o ìgbà ọdún ọjọ́ kan ni owó bàbá Flora ó kó ọdún òní kò má ní jáṣe mọ́ lọ́lá Ọlọ́run ọba ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń láwùsà ikú ò ní pa ẹ́ ní rèwerèwe lọ́lá Ọlọ́run ọba Sólè ìsóyá súnmọ́ mi níbí járe lé àwọn bàbá tó bí ọlọ́mọ ilé àwọn òrìṣà jámọ̀ ẹwà wọn ò mẹ́gùn wọn gbọ́ ìgbára rí ibà ló mẹ́gùn wọn gbọ́ rẹ́ mọ́ ilé bàbá tó bí ọlọ́mọ ilé àbíjú Ìjẹ̀bú tí fọkọ rẹ̀ jápò èlò ọmọ adúrún má dé ilé ọmọ adúrún lóṣù pẹ̀lú yẹyẹ ìwọ lọ́mọ òkájọ sílẹ̀ kẹrù ó bọ́ lọ́ṣẹ ọmọ akénígbó kẹrù ó bá rọ́ọ̀nù níran bàbá tó bí ọlọ́mọ wọ́n ní tó bá wù Jẹ̀bú àwa ní tiẹ̀ ní wíníwíní tó bá wù Jẹ̀bú àwa ní tiẹ̀ ní wíníwíní ẹ mọ̀ pé tó bá wù Jẹ̀bú àfẹ́ni rẹ̀ tó kù ìṣọdún àgẹmọ ẹ̀yin ọmọ alágẹmọ abìjọ wíníwíní ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ̀ ọ̀yọ̀yọ̀ máyọ̀ mọ́ òun tí ń ṣe ni ò lè pa nílé bàbá tó bí ọlọ́mọ happy birthday to you Ṣọlá Ṣóyẹmí àìmọye ọdún ló ṣe lókè Adétóun ọ̀rẹ́ rẹ̀ pàtàkì CEO AAK ló rán mi wá ó ní kó fọwọ́ páwó kò fẹ́ ìdòdò ìgbà ọdún ọjọ́ kan ni bàbá níta ló dá bí ẹ̀dùn bá níta ló rọ̀ bí òjò àdìfẹ́ ọmọṣẹ́wà lèmi jẹ́ Aliu ní bàbá tó bí mi lọ́mọ ẹgbẹ́ ni mímọ́ ní sàdé àgbò òwò àkàrà.